gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà àfáà yìí ẹ̀ ń pa fọ́ọ̀mù bí aláìmọ̀kan ni ìlara lẹ́bí ń sọ̀rọ̀ ìlara lẹ́bí ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel kì í sọ̀rọ̀ ẹ̀sìn ṣe bí gbogbo yín mọ ìpìlẹ̀ ọ̀rọ̀ sẹ́sìn lọ pa wọ́pọ̀ láti bẹ̀rẹ̀ ni ṣe bí àánú Muyideen ló ṣe àgbàlá Gabriel ni ayé tá a ní àgbàlá Gabriel ó fi Muyideen wọ́wọ́ sẹ́mọ́tò tó gùn tágbàlá Gabriel kù lọ́dọ̀ Muyideen Muyideen lọ́ra fún ni mọ́tò tágbàlá Gabriel fi gbé wọ́n ti sọ ọ̀sẹ̀ Muyideen lọ́ra inú ilé tágbàlá ti jáde Muyideen lọ́kọ́ fún ilé tágbàlá Gabriel rà kalẹ̀ sẹ́gbà tọmọ Muyideen ṣe ló tó ra lẹ̀ ìwọ lẹ́gbàá wa pé ókè lẹ́gbàá alhamdulilayi ẹni tí mo dẹ̀ wà láìkì dáadáa ni lẹ́gbàá tẹ́lẹ̀ o kì í dẹ́ ìsàbòsí tẹ́lẹ̀ o wà láì àfa lẹ́gbàá ìsàbòsí tẹ́lẹ̀ kọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n bá ká àfa lẹ́gbàá ìdásí tẹ́lẹ̀ àmọ́ wọ́n ti bẹ́ẹ̀ kọ́ mọ́lọ́gà ó kí àfa lẹ́gbàá wọ́n bóde kọ́ wá kílẹ̀ ọ̀rọ̀ yìí nígbà tí ọmọ kéwú yìí tẹ̀wẹ̀ sí Islam àbẹ̀múlá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pa àtún lékún ní mùsùlùmí àbẹ̀ ẹ̀ má kó dọ̀tí sínú Islam ẹ̀ má kó ìdọ̀tí síbẹ̀ Muyideen ní kọ́kọ́ ní the deliverance ṣe bí after ìgbà tó dọ́dọ̀ yìí ẹni ajé kí ní interview rẹ̀ tó ń parọ́ mọ́ bàbá Kọ́lá Olóòtú wípé wọ́n ń gbowó lọ́wọ́ Àgbàlá Gabriel tí bàbá ìfi bọ́ọ̀dì tẹ́ gbogbo gbèsè ayé wọn sẹ́pẹ̀ ṣebí láyé ìgbà tó dọ́dọ̀ yìí láyé interview rẹ̀ tó ń sọ pé wọ́n mímí kí fáìsì yìí ni àbá àlẹ́gbà ṣebí ìgbà dọ́dọ̀ yà after tẹ́ wẹ̀sí Islam láyé interview rẹ̀ tó ní wọ́n mímí kí fáìsì yìí ni ojú ẹ̀sìn náà ló tún bọ́ọ̀dẹ olóòótọ́ ló ń bẹ̀rẹ̀ 5 million nítorí gbọ́ pé bàbá wa Kọ́lá Olóòtú ní ẹni tó bá mẹni tó ní nọ́mbà ẹni tó bá mẹni tó làkàtì àwọn máa fún ní 1 million naira ṣé Islam tẹ ti sí nìyẹn ṣé mùsùlùmí gidi ní ma wà bí wèrè bẹ́yẹn. àbá àlẹ́gbà àbánibọ́lẹ̀ wí àníbi olóhùn fi sí ọ̀dà ṣe bí àbá àlẹ́gbà gẹ́gẹ́ sọ pé òun sọ fún wọn pé gbogbo tí wọ́n bá ṣe burúkú kan ṣe silent èyí tàbí òtí wọ́n ń ṣe ń tàbí ọ̀rọ̀ ìsìlámù. àbá àlẹ́gbà ẹ lọ́ bá ní Quran Suratu Hujurat àyà 12 Suratu Hujurat àyà 12 ba'da basmala a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu ijtanibu kaseeran minas zanni inna ba'da zanni ismun wala tajassasu wala yagtabu ba'dakum ba'da yuhibbu ahadukum an yakula lahma akhihi maytan fakarihtumuhu wattaqullaha innallaha tawwabur rahim. àbá ẹlẹgbẹ́ Kùránì Suratu Hujurat àyà 12 gbogbo ẹlẹ́jọ́ mọ́ Kùránì gẹ́ni yá yọ ẹlẹ́dí náà mọ́ni tẹ́lifù kẹsìrì àmì náà sọ ni ẹ bá máa dábàá bú ẹ jìnà sí ìmọ̀ dábàá burúkú síra yín torí pé nàbà dà sọ ní ìsìnmù gbogbo ẹ̀dá tí bá ń dábàá tí ọ̀dà sọ́mọ́lá kejì rẹ̀ ó ń tọ́ ti jẹ lẹ́sẹ̀. olówó tó wá ní wà látàjà sásù ẹ má wà kọ́ ọ̀rọ̀ ara yín gbogbo mùsùlùmí tí bá ń wà kọ́ ọ̀rọ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ fa innahu kafirun kèfèrí ni. what is the meaning of interview? Muyideen on behalf Àgbàlá Gabriel interview náà lẹ́sẹ̀ yìí tẹ́ ẹ lulẹ̀ yìí abẹ́ ẹ lulẹ̀ náà interview yẹn lẹ́sẹ̀ tẹ́ ẹ lulẹ̀ yìí. lórí náà fà lẹ́gbàá ìwé tí mo mọ̀ nínú kéwú mo dúpẹ́ pé àlùbáríkà mo dundun ibi tí mo bá ti dúró lẹ́gbàá wàláhì mo bí ọdẹ àtọ́bẹ̀ láti dúró mẹ́ ibi tí mo bá ti dúró látàrí mọ̀ mi tí mo dẹ̀ ń pàfọ́ọ̀mù bẹ̀ tó bá parọ́ wá sí wọ́n bẹ̀rẹ̀ pé ta ní sọ̀rọ̀ wáyàwáyà bí ráìsì tiẹ̀ ń dà fẹ́ di èyí ọ̀rọ̀ tí ètùlẹ̀ yìí lọ àbá àjíjìní wọ́n yẹ kí n sọ̀rọ̀ lórí rọ́bìnsì tí àjíjìní sọ sí bàbá wa Sheikh Muhammadu Taofeek àti ọgbàgbọ́dọ̀ ọmọ akéwùgbẹ́rú wọ́n yẹ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ torí mo ti rìlíìsì fídíò kan but kọ́mẹ́ǹtì àwọn fáǹsì àjíjìní ni ló jẹ́ ń jáde padà lórí ẹ̀. gbogbo tí ń bẹ lábẹ́ sọ́mọ̀ yìí ní bàbá wa Sheikh Muhammadu Taofeek akéwùgbẹ́rú ọmọ akéwùgbẹ́rú ni wọ́n fi ju àjíjìní lọ tá a bá tún wá déwájú ọlọ́run ẹ̀sẹ̀gbẹ́ ẹ̀. àjíjìní tí bàbá wa akéwùgbẹ́rú bá tún déwájú ọlọ́run ẹ̀sẹ̀gbẹ́ Islam ta gbé dání ṣé Islam ní ká má ṣàpèlé àgbàlagbà ni ṣé Islam ní ká má bọ̀wọ̀ àgbẹ̀ ni àti Islam lẹ̀sìn tẹ́ríbà. àwọn bàbá tí wọ́n jẹ́ ìpìlẹ̀ Islam kí wọ́n tí wọ́n kí òtún nǹkan àmọ́ wọ́n ṣàpèlé ara wọn ju táńdà rẹ̀ lọ. ìmọ̀ ìyá rẹ̀ nìyí iná sọ ọmọ ìyá ọ̀sùn ọ̀sọ́ délé à
ìmẹ̀yà rẹ̀ ni ọ̀sọ̀ babaláwo àìmọye babaláwo dé àfà àìmọye babaláwo mi ìdọ̀kọ̀ ẹlẹ́à pásítọ̀ mi di àfà ó di mùsùlùmí. àbáni nẹ̀tàwádùá mẹ́nà ìsọ́ọ̀lì mùtẹ́kì fábí ìrìtẹ̀kì yù ìlànà mà áàlì yẹrìtẹ̀kì kí ló dé tẹ̀yẹ̀ yẹn láìkì àbòsí náà. ìnẹ̀tàwádùá yìí tẹ́ríba mẹ́nà ìsọ́ọ̀lì mùtẹ́kì tẹ́ ẹ bá bẹ́ẹ̀ mẹ́ntọ́ bẹ̀rù ọlọ́run gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tí ò lè sàpélé èèyàn tí máa ríra rẹ̀ bí ìgbà kó nìkan ló ń kájú ẹgbà pé kì í ṣe olùbẹ̀rù ọlọ́run ọ̀tá ọlọ́run. ìnẹ̀tàwádùá mẹ́nà ìsọ́ọ̀lì mùtẹ́kì ìtẹ́ríba kámẹ́ sàpélé èèyàn inú ìsí àti wá àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ni. àbáwọn ní fàbí ìrìtẹ̀kì yìí ìlànà mà áàlì yẹrìtẹ̀kì látara àtẹríba olùwádìí á sì fi bẹ́ẹ̀ á máa gbé gbogbo ẹni tó ń kẹ́rò pé òun ò ní wà nípò gíga yóò dẹ̀dẹ̀ ní gíga. ó ju ẹnu ajígini lọ uncountable times ó ju ẹnu ajígini lọ láti sọ bàbá wa kí ó gbàgbọ́ ní kí wọ́n sọ rọ́bìs pé wọ́n ní Muyideen ní ṣe mùsùlùmí ní Muyideen ní. dùúlù ní Islam ẹni bẹ́ẹ̀ lára Muyideen ní wọ́n ní Islam ní so the practice yẹn ni. ajígini wa ní ẹ̀ tó ti kíjímà mẹ́ta lẹ́yìn ṣèdí láàrin ìgbà tó kíjímà lẹ́yìn ẹ̀ ẹni ń parọ́ wọ́n mẹ́bí kí òun láàrin ìgbà tí ń tẹ̀lé iná àwọn tó lọ sí human rights tó tó lọ jẹ́wọ́ wípé ló ń béèrè 5 million sẹ́ni ìgbà tí ń kírun jímọ̀ lẹ́yìn rẹ̀ ṣé wọn ló fi ṣe lẹ́yìn rẹ̀ àbí ti ń bẹ lára rẹ̀ tẹ́lẹ̀ èyí ti ń bẹ lára rẹ̀ tó yẹ tó ṣe kálẹ̀ bá gbádùn ìsìlámù lára rẹ̀ ẹ tó ń fún ní support. sẹ́yìn ló bí àrífín láti máa rí bàbá wa Sheikh Taofeek akẹ́ gbàgbọ́dù fi ẹgbẹ́ ń bígbó ṣètọ́jú orí ló fi kó wà ní bàbá akẹ́ gbàgbọ́dù jọ wà ní sẹ́ẹ̀tì ni ọwọ́ anikọ́dẹ̀ ò lè tọrọ apology ṣé bàbá yẹn bẹ́ẹ̀ apology lọ́wọ́ níwájú. kí lè bẹ́ẹ̀ sọ ìsìlámù gẹ̀ dànù ṣé nítorí pé àwọn àfa kò sí ìwé ẹ̀rí kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àfa ní ọmọ ìgbé kọ́bra nù. adigini lẹ́gbẹ̀ẹ́ bàbá wa kí ó gbàgbọ́ kọ́bra ni yẹ kọ́bra yẹ not officer ọlọ́pàá tó bá jẹ́ kọ́bra òun gẹ́gẹ́ ipò gbọ́dọ̀ ṣe mọ́wọ́n torí pé kò tí ì láṣẹ kẹ̀kẹ́ lápá. kí lè bẹ́ẹ̀ fi lélẹ̀ fáwọn ọmọ kéwú láàrin ayé torí pọ̀ wà ní central mosque káàkiri ọlá sí ọlá ló pè ń bú ọ ni lẹ́gbẹ̀ẹ́ bàbá wa Sheikh Taofeek akẹ́gbàgbọ́ gbàgbé bó ṣe ṣẹlẹ̀ èèyàn lọ́sọ̀pọ̀ ọmọ ni àbí bí bóòdì lọ́sọ̀pọ̀ bóòdì ìmọ̀ lọ́wọ́ àṣẹṣẹ́ ìmọ̀ ajígidi ìmọ̀ lọ́sọ̀pọ̀ ọmọ lẹ́gbẹ̀ẹ́ akẹ́gbà bóòdì ọmọ akẹ́gbàrú. ọ̀rọ̀ tí mo sọ yìí bàbá yóò fi rán mi but kí lè bẹ́ẹ̀ sọ ẹ̀sìn Islam dà gbogbo àwọn ẹ̀sìn tó kù ẹ̀sìn kìrìsìtẹ́nì ẹ̀sọ́ wádọ̀ ta ara wa lẹ́yìn tí Islam sì kọ́ wa èyí tí Islam kọ́ wa ní pé sójú ọ̀nà ẹ̀sìn Ọlọ́run pẹ̀lú ọgbẹ́ pẹ̀lú sùúrù pẹ̀lú ìfẹ́. àwọn kẹfà pé ajígini is the one tó bá jẹ́ wọ́n ajígini bò ní halẹ̀ níwájú tèmi káná ti sọ bàbá wa kéwàá gold ọmọ akéwàá fábí ìrìntẹ́kì ìlànà ìmọ̀ àlè ìrìntẹ́kì pẹ̀lú tẹríba ilẹ̀ yóò fi débi gíga náà. sọ fún mi náà ṣé kò wá gold ìwà ajígini kó o máa rẹ̀ pọ̀ fẹ́ máa fi ẹnu ẹ̀ yàkàyà bàbá akẹ́gbẹ́ gold kò sí yìí kẹ́kẹ́ tó lè fún ọ tó kọjá àbùkù tó gbà náà èmi mo nílò àjíjìnì wà jù. sẹ̀ríà Islam ṣe ló dá mọ́pọ̀ àgbàlagbà lẹ́nu àbí ìdájọ́ Kùránì ìdájọ́ tí kìíní. abáni nà nífàkìyà wọ́n wà nífàkìyà òbí fíìlì yìí láyé sàn nífàkìyà bínú tí kìí wà mọ́kọ́ ni láyé sàn nífàkìyà bínú tí kìí wà mọ́kọ́ ni. fakasa rọ̀ísù wà rọ̀ísù bí wùlùkì lẹ́yìnsà rọ̀ísù bí káwọ́lìrì wà rìjálì lẹ́yìnsà rọ̀ísù bí káwọ́lìrì wà rìjálì. wákàtí gẹ̀níyù wà lìjẹ̀níyù bí àlìrì lẹ́yìnsà lìjẹ̀níyù bí múlíkì wà bí mọ́lì lẹ́yìnsà lìjẹ̀níyù bí múlíkì wà bí mọ́lì. ó yẹ kẹ́ ẹ̀mẹ́ gbèsè láti mọ́mí ni àwọn máa pẹ́lẹ́ gbogbo àwọn àgbàlagbà gbogbo àfa ayé pátá làfa àti wa gbogbo àfa ayé pátá làfa wa bàbá wa kí gbẹ bóòdù wò kéré nínú ayé bàbá Sheikh Taofeek akẹgbẹ bóòdù ọmọ kí gbẹrú adékèké má sọ ọ̀rọ̀ rẹ dáadáa bẹyẹ mọ tó a bá ń wíwú ẹ bẹyẹ gẹ olùwàgẹ ni járáǹkì ẹniwájú rẹ tíráǹkì ẹ máa já wájú Ọlọ́run tíráǹkì ẹ máa já wájú Ọlọ́run gẹ́gẹ́ kí la wá gbé kí la jù ọ̀rọ̀ tí bàbá wa kí ó gba góòdù sọ bàbá yóò bu ẹnì kẹ̀kẹ́ wọn àlàálẹ ẹnì kẹ̀kẹ́ wọn tún yìnyín ni tí bàbá kí ó gba góòdù bá wa bu tí a láàlẹ yìí wọn yìí sọ lè bu àgbà
ẹgbẹ́ ajájọ́ lajájú wọ́n ní ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ ẹ̀sìn àwọn àfà wọ́n ní ìyá wa tó sẹ́ndì owó sọ́dọ̀ àfà àbọ̀lọ̀ sọ wọ́n ní wọ́n fẹ́ sàánú ìdí nìyí wọ́n ní àfà àbọ̀lọ̀ sọ náà wọ́n fẹ́ ràn lọ́wọ́ amákẹ́ ti di mùsùlùmí ni kí ló dáyọ̀ gbàgbé gbogbo tó rí lọ́dọ̀ kìrìsìtẹ́nì tẹ́ ẹ ti sọ ikú ẹ̀tọ́ rẹ̀ sọ yẹ kẹ́ ẹ gbà pé Muyideen lẹ́tọ̀ lọ́dọ̀ kìrìsìtẹ́nì sẹ́bẹ̀ ní kìrìsìtẹ́nì sọmọ ìyá yín ẹ̀tọ́ wo ló yẹ kí yóò ní lọ́dọ̀ tí sọmọ ìyá ẹ̀tọ́ wo ló yẹ kẹ́ ẹ̀rọ ìpẹ́ni kọ́ bá yín gbà lọ́dọ̀ Àgbàlá Gabriel fún Muyideen ẹ̀tọ́ wo ilé tí Àgbàlá Gabriel kẹ́ kó wẹ̀rẹ̀ Muyideen lọ ọ yẹ kẹ́ kí Muyideen lọ sún ní kókó wọn fẹ́ ni kẹ́ ẹ̀ ṣèwé abájí kìíní gbọ́ ìnìlẹ̀ fàkìyà ẹjẹ́ ṣe sùúrù ẹjẹ́ sàpẹ́lẹ̀ àwọn àgbà wa ní ẹ̀sìn ẹjẹ́ sàpẹ́lẹ̀ àwọn àgbà wa ní ẹ̀sìn ọmọdé tó pẹ̀pẹ́ lẹ́yìn àgbà ọmọlẹ́yìn rẹ̀ náà pa lẹ́yìn tiẹ̀ orí mi méje ń fagbà ṣeré kọ́mọ tí ò tóbi kọ́mọ náà sẹ̀sán ó dì ọdún mélòó tá a ti kìtì gbùwà àwọn ọdún mélòó láti gbà ọba tí ò sí gbẹ̀mí jà lọ́wọ́ irú bẹ̀rẹ̀ náà káàmì ṣé gbogbo àfa àti ọba tí wàá nínú bẹ̀ ta ló sọ fún pé wọ́n wọ̀ ná. ọkọ̀ ẹlẹ́yà ni mi mo ti jí ọkọ̀ ẹlẹ́yà láti 1998 1998 ni mo ti jí ọkọ̀ ẹlẹ́yà dísìn kọ́nà mẹ́lẹ̀ ẹlẹ́yà kò nínú ilé mi ẹjọ́ sáàfà ṣé mùsùlùmí tí ọba tí wàá jọ ọkọ̀ ẹlẹ́yà ṣé yóò jìyà ní ṣé yóò wọ̀ náà ni. iṣẹ́ olóore tá a lè ṣe tábìlì wà ní jẹ́nà pọ̀ sáà gbogbo àfáà ní gbọ́nà wà ní ẹni tí bá ń gbọ́ ní ẹ̀bùn tọ́lọ́wọ́ fún sáàfà àti ọ̀bá tí wọ́n gbọ́nà wà ní só ti dọ̀tọ̀ Ọlọ́run ní sáàfà àti sókòtò ọ̀bá tí wọ́n sókè só ti dẹni iná ni a ṣe sùúrù náà àbá ní mẹ́lì fàkíyàn ó wà ní fàkíyàn òbí fi léyìí kátó lè mọ̀ láàfà kátó lè gbàgbé ọgbàgbọ́ yẹ̀sìn àfi kárí iṣẹ́ rẹ ti bẹ̀ lọ́wọ́ ẹ̀ o ìnà fàkíyàn ó wà ní fàkíyàn òbí fi léyìí kátó lè gbẹ pé àǹfààní ọ nígbà tá a bá rí pé ọmọ àti gbọ́ ọmọ bá ṣe báyẹn ṣe ọkọjá láàrin kìrìsìtẹ́nì ọdẹ perfect ọkọjá láàrin oníṣẹ̀ṣe ọdẹ perfect ọdẹ rí iṣẹ́ ìrẹsì Ọlọ́run orí jẹ́ tó orí iṣẹ́ ìrẹsì lára wọn. ní sí wàmẹ̀sùn bẹ́ẹ̀ ní àlùkùrìá ni àbá nílé sàlìfà kéwù bí ní tí kì í wàmẹ̀kọ̀ọ́lì àlẹ́ ìpìlọ́ láàfà tó gbàgbọ́ yẹ nítorí pé ohun rẹ dùn no bá ti rí iṣẹ́ ọmọlúwàbí lára rẹ torí pé òun rẹ dùn torí pé ọmọ kéwù is nothing lẹ́sẹ̀ nífa kéwù bínú ti kéyé wọ́n máa kọ́ ọ níyì kí ẹ náà fà lóhun wàhálà sálẹ̀ ẹnu lẹ́yìn ò lè dá parí ọ̀rọ̀ pa mùsùlùmí àti kìrìsìtẹ́nì pọ̀ ọmọ bó ṣe yẹjú ẹ̀ ọwọ́ pọ́mọ ìyá rẹ lẹ́nìkan sọ́tà rẹ lẹ́nìkejì ọwọ́ lẹ́nìkan ọmọ ìyá rẹ wọ́n ní ọwọ́ ṣàtúnṣe ọwọ́ bẹ̀rẹ̀ àbòsí ọlẹ́nìkan ọmọ ìyá ẹ kọ́lá tó bá jẹ́ pé tí yàkẹ́lẹ́ bàbá kẹ́lẹ́ jọ bí lọ́ba jẹ̀bi sọ́ni ará nǹkan sọ right á pàdé níwájú ọlọ́jọ́ kan àlùkò olúwa ni wà ní àkúnbẹ́ ní àkúnbẹ́ láàkì olúwa ni ẹ dájọ́ láàrin ara yín pẹ̀lú òdodo kọ̀ọ̀lá kì í ṣe pàrí mùsùlùmí nìkan ló pè àbá tó ní wákàtí rọ Yésù ó wà rọ Yésù ní olùkì yìí kátó lè gbà pé ìmáàmù ni ọ kátó lè gbà pé pásítọ̀ ni ọ kátó lè gbà ọ ní kábíyèsí ọba ní òlú kátó lè gbà ọ ní olórí ìjọ àbá ní wákàtí rọ Yésù ó wà rọ Yésù ní olùkì yìí gbogbo ẹni tí ọba jí adarí ìjọ yóò níwà gidi ẹ fẹ́ máa kò sẹ́ńbẹ́ fún wa ni ẹ méje mùsùlùmí tí ń bẹ lọ́dọ̀ Àgbàlá Gabriel ni àbá àlẹ́gbà ní àwọn tẹ́bí ń pa sọ ti bá wọn yóò àkó tẹ́bí ń pa wọ́n tí ẹ lọ jẹun lọ́dọ̀ rẹ̀ wọ́n yóò wọ́n lọ́wọ́ fẹ́mi náà láti kìtì máa kí àwọn èèyàn àmì àwọn tó tọ́jú tó kú àkó ọjọ́ ọkú wọn lọ́tọ̀ wọn ìbá ti kú ṣáájú kó tó kú sẹ́yìn ọmọ tó wú àmà pààyàn ni àríkọ̀jú àmà pààyàn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tẹ́yìn wò pé okùn Àgbàlá Gabriel wà ní ọjọ́ jẹ́mi ògùn ọba náà tó jẹ́ kẹ́mi ògùn ọba ní wọ́n kẹsẹ̀ ọ̀rọ̀ Yésù ẹni ọba pẹ̀lú ẹ̀mí lórí ó wà ọ̀rọ̀ Yésù bí olùkì kátó gbà pé aṣáájú gidi ni ó dìgbà tí àwọn ọmọ lẹ́yìn rẹ bá ròyìn rẹ pé wà á rí dáa àníbi wọn sallallahu alaihi wasallam èyí tó lù wá fi ròyìn Muhammad wọn sọ fún ìtìpẹ́ o àjọkà ni o wọn fi ìlú ròyìn ànẹ́bí o ẹni tí ọba dẹ̀ kí wọ́n jìyà ọlọ́wọ́ bí o wọn fi àwọn ròyìn ànẹ́bí o sallallahu alaihi wasallam ẹni tí ọba gbàwẹ̀ yóò ní kẹ́sì o wọn fi sàkárò yà nẹ́bí o kí lọ́lọ́run fi ròyìn sẹ́lá Muhammad sallallahu alaihi wasallam olúwa ní ìrìn ànẹ́bí wa innaka la'ala khuluqin azim wa innaka la'ala khuluqin azim olúwa ní ìwà ànẹ́bí ìwà rẹ̀ dáa pọ̀ kí ló ti wà sọ̀rọ̀ láàrin wa àwọn sábòsí láwọn tí níta bẹ́ẹ̀ ní sàmà wà ní àdìmú ti tẹ̀yìdà fi sórí bàtí máa ń gẹ́ra rísíkì làmú tẹ́jìdì bẹ́ẹ̀ bá gbé ẹdí ẹgùn nígbàgbà etí òye ní òye bá a bá sàbòsí ntọ́nàmbá lájẹ lájẹ bá a sàbòsí ntọ́nàmbá lájẹ lájẹ bá a bá sèpèjẹ ntọ́nàmbá lájẹ lájẹ ètọ́nàwọ̀ bá kọ́mọ́ wà ní fagídìdà ẹjẹ́ aṣọ dàrẹ́tì ntọ́nàmbá kọ́mọ́ wò tu ọ lọ etí ọ̀bá dẹ̀ kọ́mọ́ wà ní fagídìdà
bá ní lẹ́sẹ̀ rọ̀ yéṣù bìkọ́ ní ìwádìí jáde àlẹ́ tí èpè ọdún lórí ìjọ torí pẹ̀lú pọ̀ ní ìjọ rẹ àwọn èèyàn pọ̀ lẹ́yìn rẹ àwọn akọni torí pẹ̀lú ọlọ́pàá ń tẹ̀lé ọkiri àwọn sọ́jà ń tẹ̀lé ọkiri ìyẹn ọ̀ṣọ́ di aṣáájú gidi sáwọn tí wọ́n wà pẹ̀lú rẹ sẹ́nu wọn dùn ṣé wàá rẹ ìṣe rẹ tẹ́ wọn lọ́rùn. ọwọ́ tó ní wọ́n kà sá gẹ̀ẹ́ni yùú wọ́n lè gẹ̀ẹ́ni yùú bíyà ní lẹ́yìn sálí gẹ̀ẹ́ni yùú bí mo ní kí wà bí máa ní lẹ́yìn sálí gẹ̀ẹ́ni yùú bí mo ní kí wà bí máa ní. ó ní bẹ́ẹ̀ náà ni ìwọ lówó ìwọ tọ́lọ́nkẹ́ àti ìlẹ̀pẹ̀ ọdún lówó ká tó lè pè ọdún lówó bíyà ní àwọn ẹbí rẹ àwọn tí ó wà lẹ́kọ̀ọ́ méjì rẹ àwọn tí ó wà lágbègbè rẹ àwọn ọ̀rẹ́ tẹ́jọ́ kàwé tí kádàrá ló mú wọn lẹ̀ àwọn tẹ́jọ́ kásẹ́ tí kádàrá ló mú wọn lẹ̀ àwọn tẹ́jọ́ jọmọ lẹ̀ tí kádàrá ló mú wọn lẹ̀ àwọn tẹ́jọ́ jọmọ rí tí kádàrá ló mú wọn lẹ̀ àwọn tó mọ̀ rí tó rí pọ́ rírẹ́ wọn tó tiẹ̀ ṣé wọ́n jẹ́rìí níbi àsìkò tó ní. ṣé wọ́n jẹ́rìí níbi àsìkò tó ní. láìsàn ní gàníyù bí múlẹ̀kì wọ́n di màálí àti ilẹ̀ pìọ̀ lólówó torí pọ̀ lọ́lá torí pọ̀ lówó kò nítumọ̀ ó nígbà táwọn ìyàbá tó benefit inú ọlá tó ní. àkéwògbà góòlù wò ní ọlọ́run kọ́lọ́run bá wà sọ ṣéwú tó fi kí àkàndá ni ẹ má ṣe yájú sí. àkéwògbà góòlù wò ní ọlọ́run ṣéwú tó fi kí tọ́lọ́run yọ́nú sí. àkàndá ni ẹ má ṣe yájú sí. àkéwògbà góòlù wò ní ọlọ́run ṣéwú tó fi kí tọ́lọ́run yọ́nú sí. àkàndá ni ẹ má ṣe yájú sí. àbáwá jígini àwọn alápọ̀nra wa lé sùnrátì mú mi ní bẹ sùnmùrọ̀ ọ̀gbọ̀dọ̀ sọ pé amadé ọ̀jẹ̀ nǹkan amadé ọ̀gbọ̀dọ̀ sọ pé nẹ́sìpáàtì ọ̀jẹ̀ nǹkan nẹ́sìpáàtì ọ̀gbọ̀dọ̀ sọ pé kọ̀ọ̀dìbò ọ̀jẹ̀ nǹkan kọ̀ọ̀dìbò ọ̀gbọ̀dọ̀ sọ pé alùsùnà ọ̀jẹ̀ nǹkan alùsùnà ọ̀gbọ̀dọ̀ sọ pé amadé ọ̀jẹ̀ nǹkan Nawarudeen Ansarudeen ẹjọ ṣé gbogbo wọn wà nítorí kan náà ni ṣe bá lù kúránì lájọ dìmú ṣe bí kúránì lájọ dìmú ọ̀nà kẹ́kọ̀ọ́ wà nìjẹ́ náà ṣé wọ́n ní ọ̀nà kan lágbàdá nìjẹ́ náà ni ṣé yàrá kan níbẹ̀ nìjẹ́ náà ni ẹjọ ẹjọ lọ bẹ̀rẹ̀ àpẹẹrẹ báni kaba dúró láàrin ayé tí ń tàbùkù àwọn tí wọ́n gbogbo nǹkan jùlọ dìdìrẹ̀ kẹ́ kọ́mẹ́ǹtì oníṣọ́jú orí níwájú ọlọ́run dìdìrẹ̀ ní ọ́ni ṣé wọ́n ń ra ọjọ́ orí lọ́jà ni wọ́n yẹ́ra lọ́jà ẹni ọlọ́run nífẹ̀ẹ́ ní fún lóyè àgbà ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ ní òfin lóyè àgbà ẹni omi ọmọ kékeré lọ́lọ́run ti pè lágbà á pa àgbà rẹ̀ ni ẹni ọlọ́run bá wá dà lágbà lọ́jọ́ orí àṣẹwọ̀ tó fi kàkẹ́ gbàgbọ́ lọ́jọ́ orí ọlọ́run dà wọn lágbà nínú ipò ní ìdímọ̀ ọlọ́run dà wọn lágbà inú àsìkì àgbà ni wọn inú dúkìá àgbà ni wọn nínú kámá èèyàn dìímọ̀ àgbà ni wọn nínú kámá káàkiri nípa tẹ̀sí àgbà ni wọn àwọn tó wà ní chairman gbogbo tí jẹ́dá wà Ọ̀yọ́ state àtọ̀sùn state àwọn ní chairman àbá àjẹgì ní bíyẹn ìwú àbájọ ni gẹlẹtẹrẹ yọ ọba nílẹrù bí nǹkan kan àbájá kàìlá ẹni pé àṣẹ òtòfík àtọgbà gold ti ń bẹ ní ọkọ wọn gẹ ó yóò tó ọmọ akéwùgbẹrú ọ̀rọ̀ ọmọ ìdílé àtàgbàlá jẹ́ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ìdílé ti wá ní mùsùlùmí kẹ́ẹ̀dí mùsùlùmí ẹ̀kọ́ ní ẹ̀sìn ìmọ̀ èyàn kí ojúbà lẹ́yìn èyàn kí jìmọ̀ lẹ́yìn èyàn tí nítumọ̀ kẹ́ẹ̀dí túmọ̀ ẹ jẹ́ kọ́ ọmọ pàtàkì tí jẹ́ Islam ẹ̀yin náà ẹ̀mọ́dẹ̀ practice rọ́bìsì sojú ẹ̀ àwọn alùsùnà pọ̀ tí wọ́n gbọ́ àgbọ̀ yẹ́sìn àwọn alùsùnà pọ̀ tí wọ́n dẹ̀ jí akí ọ̀pọ̀lọpọ̀ àwọn alùsùnà gidi wọ́n mọ̀ pé ìtẹ̀sẹ̀ rọ́bìsì ní wóróworó ni wọ́n mọ̀ pé ìtẹ̀jọ́ social media wóróworó ni èyàn mẹ́rin lárí gbẹ́jà sí lẹ́gàá gẹ́gẹ́ bí ìmọ̀ntọ́rọ̀ lù ọlọ́mọdé orun ọ̀ràn àná tó sùn tó tají tí ń dá sí tí ọkàn àwọn tó yọ chẹ́ẹ̀kì lábẹ́ aṣọ ẹgbẹ́ tí lẹ́gbàá náà sọ lọ́rọ̀ rẹ̀ pé òun sọ fún pé tàbí tí wọ́n sí ọ̀dà ìwọ́n tó ọmọ ẹgbẹ́ tí wọ́n sí ọ̀dà why you side him kí ló tó ń side wọn kí ló fẹ́ gbàǹdì àbùsí. mo dẹ̀ sọ fún pé lórí ọ̀rọ̀ mú ìdílé àtàgbàlá gẹ́gẹ́ ìtàn fàyè o wallahi ta'ala súnmọ́ bí láìlẹ̀ mo stand fún Àgbàlá Gabriel mo tún wá fi ọba tó lẹ̀ ní ìmí búra tí mo bá fi ojú kan Àgbàlá Gabriel ní rírí ojú báyìí rí kọ́lọ̀ mọ́ gba ìbádà mi kọ́lọ̀ mọ́ gba ẹ̀sìn mi kọ́lọ̀ mọ́ gba ẹ̀jì mi kọ́ mọ́ gba àwẹ̀ mi tí n bá fojú rí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n á lè sọ mo lọ padà fojú kan lọ́la o mo lọ rí lájú òní o lẹ́yìn pé mo wọ láìfù ẹ̀ ṣé tá a bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bá a ní kìrìsìtánì dájú mùsùlùmí lọ ni èyí tí màá sọ náà ni pé ìsìlámù ló dájú kìrìsìtánì ti lọ àwọn kìrìsìtánì náà sọ pé kìrìsìtánì ló dájú mùsùlùmí lọ ó dé ìrìn àjò àlàyé nu iye ọ̀dẹ̀ sọ́dọ̀ta kò pẹ́ ajá. ìrírí báyìí àmọ́ àgbèsè rẹ̀ àwọn ọlọ́láyìn
discuss yẹ àwọn Islam àjọkù káwé pé kí ni solution kí la bá ṣe sí ìyà tí ń jẹ àwọn ọmọ mùsùlùmí báwo la tẹ́gùn ó ṣe fẹ́ sí wọn báwo la ó ṣe dín ọ̀pọ̀lọpọ̀ kálukú ẹ̀mẹ́yẹ ìmọ̀mù ti bẹ́ẹ̀ mọ́sáàsì tí ń kírun asámú tí ọ̀rẹ́ nìkan fún ní abọ́ gàrí àwọn tí ẹjẹjẹ mọ́ mọ́sáàsì wọ́n tún máa fi ti mẹ́sì ẹ̀ bàbá ìmọ̀ sáà ni wọ́n kí asámú fún wa àwọn dẹ̀ mu tíì wọ́n jẹ rice wọ́n dín ẹyin wọ́n mú kọ́ wọ́n jẹ́ àmàlà aṣù wọ́n àbẹ́rẹ́ tí màmú jẹ ṣé bí Islam ṣe máa lọ nìyẹn èmi nínú ètò ìgbésí ayé mi o ẹnì kan ò ní máa ga kí n máa wájú ẹsẹ̀ ṣubú o ìbá àbẹ́jẹ lẹ́sìn mi ọ̀rọ̀ ọ̀la ọ̀tọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọba tó ní wá gẹ́gẹ́ kò fi àlà sí ọ̀rọ̀ ìbùkún òjò tí ń rọ̀ fún mùsùlùmí èmi rọ̀ fún kìrìsìtẹ́nì mi rọ̀ fún oníṣẹ̀ṣe òrùn kan náà mi rọ̀ fún wa ilẹ̀jọ́ ń sú bá wa ní ilẹ̀jọ́ ń mọ́ bá wa ní kí ni tiwa táwọn criticize nípa àánú I'm not a God you are not a God Olódùmarè ọkì ìbọnú ara wọn ní Nàìjíríà nísìnyí àwa wà ní after 4 àwọn kan aago méjìlá ọ̀sán wọ́n sáà lù ní méjìlá ọ̀sán sẹ̀sẹ̀ lù 6 hour difference àwọn kan 2 hour difference àwọn kan 8 hour difference ṣèbádà ẹsẹ̀mọ̀ náà ní gbogbo wa wà ẹ̀jẹ̀ lọ bẹ̀rù Ọlọ́run ẹjọ́ lọ jókòó ká lọ ronú pàtàkì Ọlọ́run tóbi ju gbogbo ọ̀rọ̀ ẹ̀rọ tẹ̀wọ̀n yẹn lọ tá a bá jọ wà nínú àwẹ̀ àkọ́tà wa bá jọ pa ti bírèkì pa sínú àwọn kan sì ń gbàwẹ̀ lọ́wọ́ àwọn kan ń gbàwẹ̀ lọ́wọ́ àkọ́tà wa náà bá náà ń jẹ́ sàárì àwọn wà nínú àwẹ̀ àkọ́tà wa bá wà nínú àwẹ̀ àwọn sínú Ọlọ́run kábíyèsí Ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí Ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí Ọlọ́run kábíyèsí Ọlọ́run títóbi fọ́lọ́run kábíyèsí Ọlọ́run títóbi fọ́lọ́run ọba tó láyé pẹ̀lú ọ̀run kábíyèsí Ọlọ́run kábíyèsí Olódùmarè kábíyèsí Olódùmarè ọba tí ó ṣe ń gbè níjà ọba tó kí ọ̀sẹ̀ bọnú òru ó kí òru bọnú ọ̀sẹ̀ ó kí àárọ̀ ó kí bọnú ìrọ̀lẹ́ olúwa kí bọ́ra wọn ní kí lè àdájọ́ kò káàrún nípa Ọlọ́run sí olúwa gẹ́gẹ́ sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nínú Al-Qur'ani tó yé ni olúwa ní ìrìn ànábì sallallahu alaihi wasallam innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ìrìn ànábì wọ́n ó lè fagídí fọ́nà mọ́ ẹni tó bá wù ọ́ ẹni tẹ́mi ọlọ́ba bá fi sójú ọ̀nà ní fi sójú ọ̀nà ayà yẹn ti tó kún kálukú wọ́n jẹ́ kó rí wọn pé ayà yẹn ti tó kó kálukú jẹ́ kó rí wọn pé kábọ̀ fọwọ́ aláàdé pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn mo fúnra láti pìrìsẹ́ǹtì ẹ̀sìn ní bó ṣe jẹ́ mi kí n dẹ̀ gbé kálẹ̀ lọ́nà tó tọ́ lọ́nà tó yẹ ní ìṣẹ̀ta ń ṣe program yìí pọ́pọ̀lọpọ̀ àfáà mi ní mọ̀ wúwo wóró wàláyì tàláyì súnmọ́bí láì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 
ó ti tó bí márùn tọ́lọ́ ti kádà ẹgbẹ́ wọn padà sínú Islam nígbà tí wọ́n gbọ́ dáwà tá à ń ṣe jáde lẹ́nu ó ti tó márùn 5 táàdẹ̀jọ́ fojú kẹra lọ́nláì wọ́n dẹ̀ pàdé táàtì ni adẹ́wẹ̀wẹ̀ sí Islam ọyá ìwọ àfa àkàlà àdúgbò yìí ìmáàmù àdúgbò yìí ọyá máa lọ kírun lẹ́yìn ẹ̀ tí wọ́n dẹ̀ ti padà sínú Islam. Al-Islam dínú Salam Islam ìṣẹ̀ṣẹ̀ ọ̀dájú ọmọ tẹ́lẹ̀ wẹ̀ sínú Islam títí wíwẹ̀rẹ̀ wọ̀rọ̀ kiri tí parọ́ tí sèké tí bojú yíjá ṣé wọ́n ní ká fi ìgbẹ́ fọ́pùtọ̀ nínú Islam ni ṣé wọ́n ní ká fi ìgbẹ́ ká fi fọ ìtọ̀ nínú Islam ni ó tún dé human rights ó tún sọ pé kọ́ni olóòtú ti gba 5 million first lawyer ti ta gbọ́ wọ́n ní wọ́n sẹ́ńdì ẹ̀ ní ìkẹ́kẹ́ ló ẹ̀yà fáàrẹ̀ ẹ̀ bóde sáà bàbá ẹ̀ ti sí ọlọ́run lára Àgbàlá Gabriel ni. Ọlọ́run ní dá wọn láàmú wọ́n ti ní di mùsùlùmí orí rẹ̀ ní fún wa kọ́lọ́run ṣe ní rọrùn fún kọ́lọ́run ṣe rọrùn fún àwọn adé kọ́lọ́run mọ́ ní wá dànù kọ́bí ìsìlámù rọ̀ wá lọ́rùn ẹjẹ́ àpèjọpọ̀ kọ́ máa kéwú kọ́ máa ṣe kíni kọ́ máa kéwú kọ́ dà fún àgbà kó ṣe wà nímọ̀ bọ́dún àfa àjíkiri lọ́ba ti kéwú kó ṣe wà nímọ̀ kí gbogbo ayé gbọ́ wọ́n jẹ́ bọ́dún àfa àfọlọ́sọ lọ́ba ti kéwú kó ṣe wà nímọ̀ kí gbogbo ayé gbọ́ kẹ́ẹ̀dẹ̀ wá sẹ́túmẹ̀ntì lábí aṣọ àwọn tí ẹ jagun ẹ̀sìn kọ́ba tó ní wọ́n tó pò wọ́n nìkan a máa yìí ta rọ́bìṣì wọn a máa borí bọ́wájú múbàrí a máa yàkàyàkà wọn.
torí náà Ọlọ́run ní dá wa láàmú àbá wa jíjí ni ẹ lọ kọ̀rẹ́ ti ara yín o bàbá ṣètò bí kẹ́kẹ́ gbẹ́gbó igi mú jìnnà orí o ṣé ti gbọ́ igi mú jìnnà orí o igi mú jìnnà orí o igi mú jìnnà orí wàláì bí sẹ́mọ̀ sílẹ̀ ni o ṣé gbọ́ dẹ́ẹ̀dẹ́ mẹ́ra wo ẹ jẹ́ àṣà àpọ́nlé àwọn àgbà wa nú ẹ̀sìn ẹ jẹ́ àṣà àpọ́nlé àwọn even ẹni tí òkè tí ì sáfà tó bá jí àgbà nínú Islam agbọ́dọ̀ bọ̀wọ̀ àgbà yẹn mọ́ná yóò lè rí inú ìjọ inú ẹ̀sìn tó wọ ìpín ẹ̀sìn alákọ̀ọ́lẹ́ ni àbáwọn lẹ́gbàá ọ̀rọ̀ yóò kẹ́ lẹ́gbàá agbọ́mọdé mẹ́sẹ̀jì yẹn lẹ́gbàá sọ pé mi ìkéwú ó ní kí wọ́n wọ tí wọ́n bá ń ka Al-Qur'ani àbáwọn lẹ́gbàá bọ́ọ̀dì kí wọ́n jẹ́ kí wọ́n wá ṣe competition fẹ́ni àti ẹ lórí ọ̀rọ̀ Al-Qur'ani lórí ọ̀rọ̀ ọmọ wàá mẹ́yìn pé bí wọ́n bá sọ pé ẹranko wọ́n kẹ̀yẹ̀ pa kì í ṣègbè tiẹ̀ ẹjọ́ kí ni kéwù yẹ kẹjọ yín lójú sí kéwù tẹ kẹtẹ ẹni dánú ilé yín tó kéwù tẹ kẹtẹ àdúgbò yín tó kéwù tẹ kẹtẹ àdúgbò ilé yín dàrú kéwù tẹ kẹtẹ ìlú òsèmi ṣé kéwù yìí yẹn àbáni tá a lámú falẹ́yìn sàlẹ̀mọ́ rí wùwù ládùúgbò àlìmọ́ lẹ́gbàá tá a lọ́m falẹ́yìn sàlẹ̀mọ́ rí wùwù ládùúgbò àlìmọ́ falẹ́yìn sàhùwù ìlímí kàmọ́ ìwàjà ìlú. Taalam àyà mi àbúrò ní sẹ́mo tí ní mẹ́sẹ̀jì yìí náà ẹsẹ̀ kẹ́jẹ́ kí sẹ́ndì nọ́mbà mi kẹ́ àìmí ní WhatsApp ma ìyá àgbàdì kẹ́ ìyá mi Deborah àbúrò ní sẹ́yìn màá sẹ́ndì nọ́mbà mi ní ìsìn inshallah 08033823347 àbá àlẹ́gbà sọmọdé wá gbèsè ọ̀rọ̀ rẹ mo ní lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen kò sẹ́ni kankan tó bá bóde tó jáde sọ̀rọ̀ lórí ẹ̀ àfi ẹni tó bá sọ òdodo ẹni tí ó bá ti sọ òdodo tó rí ọ jẹ́ máa rí pláì rẹ̀ wàláhì ìwọ̀bùnlé kábà máa dẹ́ ló padà. ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ láàrin Àgbàlá Gabriel àti Muyideen kì í sọ̀rọ̀ ẹ̀sìn ṣe bá àfáà ni wá ṣe bá ní mùsùlùmí ni wá ṣé ìsìláàmù wa kọ́ wa lábòsí ni ṣé ìsìláàmù wa kọ́ wa ní sítì ni ṣé ìsìláàmù wa kọ́ wa nírọ́ ni ṣé ìsìláàmù wa kọ́ wa ní yẹ̀jẹ̀ ni ṣé ìsìláàmù wa sọ ní àmọ́ fojú olóore gúngi ni ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ńdọ́dá Muyideen àti Àgbàlá Gabriel nìkan ọ̀rọ̀ kọ̀ǹdíṣàn tí Àgbàlá Gabriel rí Muyideen ọ̀rọ̀ àánú lọ́dọ̀ àwọn méjèèjì pọ̀ àánú Muyideen sí Àgbàlá Gabriel lọ́jọ́ tó rí tí ìbá sẹ́ni tọ́lọ̀ rẹ̀ sẹ́pin l'Àgbàlá Gabriel ọjọ́ tí Àgbàlá Gabriel rí Muyideen sẹ́bẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó kọ́kọ́ jáde lẹ́nu Muyideen amókùnrin ẹrù ẹwọ́ ọlọ́kẹlẹ̀ ń wú ẹ̀wò sàlẹ̀ Muyideen sọ fún Àgbàlá Gabriel jọ́dọ̀ pé mo ní ta yìí ó lóun lè ta Àgbàlá Gabriel ṣé nígbà tí wàá múra kó n fẹ́ ta yìí ṣé ẹ̀rù pàwọ́ kan ọmọ wòran ni báyìí bá ya ìkàtẹ́ ẹ̀yà alábòsí àwọn oníjàká gbogbo ayé yóò lè sùn kó dojú kọ bìkan náà ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ lẹ́yìn sọ̀rọ̀ ẹ̀sìn àbá àlẹ́gbà bọ́ọ̀dù wá gbèsè ọ̀rọ̀ ẹ̀ mo ní láfẹ̀ẹ́ tó ṣe bóun bá ju òwú ẹni bẹ́ẹ̀ yọ̀ọ̀bá lè dá èròjà ní bọ́ńtọ̀n sùmùràtì lùmọ́ mínì dẹ̀ ní mi wàláì àfẹnú bá bá jí ọmọ àná sùmùràtì lùmọ́ mínì ní ẹ̀rú ogún ọmọ bá àwọn nǹkan lórí pé òní láwa ni kì í sọ̀lẹ̀ òní láwa ni kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwa ni kánẹ́ra wa òní láwa ni kì í sọ̀lẹ̀ òní láwa ni kì í sọ̀lẹ̀ bó bá dìjà kábọ̀ láwa ni kánẹ́ra wa ìmọ̀wó ni mọ̀ wèrè tẹ́gbẹ́ kiri lẹ́gbàá kéwù ni kéwù òfò tẹ́ palẹ̀ tó ń pàtàkì gan ìṣẹ̀tẹ̀ ní kéwù pọ̀ tẹ́lẹ̀ ẹ̀mọ́ kéwù tẹ́lẹ̀ ẹ̀nímọ̀ ìní ìlú òsinmi àdúgbò òsinmi agboolé òsinmi kéwù ní kéwù wèrè tẹ́ kẹ́gẹ́. alájà Fọláṣadé ìyá wa kẹ́kọ̀ọ́ méjì bíi yóò tó bí ìjẹta orí dẹ̀fẹ́ máa bọ́ lójú ni ìyá yìí ní bí mùsùlùmí ṣe ń ṣe àwọn ọ̀tá ẹ̀sìn ṣe ń ṣe pẹ̀lú Àgbàlá Gabriel yìí ó dẹ̀fẹ́ máa mú àwọn rìgírẹ́tì báwọn jẹ́ Islam. kéwù ní kéwù tẹ́ ń tẹ́ ẹ̀tọ́ ọmọ nìyẹn mọ́lẹ̀ tẹ́ ń sábòsí ìwọ lẹ́gàá lẹ́mi òkèwù jẹ́ kí wọ́n yìí fáìtì mi àti ẹ̀ síta lẹ́gàá jẹ́ kí wọ́n yìí fáìtì mi àti ẹ̀ síta kájọ wọ́n fi gbàgbàgà nípa ọ̀rọ̀ kéwù èmi ìwọ̀n tí mo kẹ́ tó ní àlùbáríkà tí wọ́n fi bùnmi ní mọ́kà ọmọ yìí àti mo ti ṣe ájì ni láti 2005 èmi yẹn ni wọ́n ráfúráfú lóòrùn yìí ọwọ́ àbọ̀dé sí pé àfáàyè òkèwù ẹ̀wọ̀n tí bá ń pe kéwù náà kéwù ni kéwù wèrè tá ń pè àti náwó àti sọ́ọ́rì fún tẹ́fí ń dayẹ́rú ṣé wọ́n fi náwó kírun ni wọ́n fi sọ́ọ́rì fún kírun ni ìwé kéwù tí mo mọ̀ tó pẹ́ ni wọ́n bùnmi ní mọ́kà ní 2005 mo ní kìrìsìtẹ́nì ló bùnmi ní mọ́kà I repeat again 2008 Mr. Bosi gallant tí mo bẹ̀rẹ̀ mẹ́rẹ̀ rírìn ká wọ́n tó bùnmi pẹ̀lú ìwọ̀n bá kéwù tí mo kéyì látara àgbáríkà ti bẹ̀bẹ̀ lẹ́gbàá lọ́jọ́kọ̀ọ́ lẹ́gbàá ọ̀dẹ̀ wa sọ̀rọ̀ àmọ́ ìka ìtanú ti bẹ lára ẹni o
ó ní ó ti wọ náà pé Muyideen ọ̀rọ̀ tí ń sọ fún Ajígini kọ́ mẹ́jọ pé yóò parọ́ fún wọn ní ìṣẹ́ tí gbogbo tó wá sọ fún wọn tó dúró yìí ẹni tẹ́lẹ̀ wẹ̀ sí Islam sẹ́ni òsè tó dénú Islam sẹ́yìn dáná kọ́ nírọ́ àbẹ́ ti ń gbé bọ̀ tẹ̀lẹ̀ ìṣẹ́ tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ lára rẹ̀ sọ́jọ́ àlẹ́ àrẹ tó yíbu yàgàrú jù bá tún wá ní tó yíbi ilẹ̀ tó bá dá irúgbìn rẹ̀ ọ̀dà ilẹ̀ tí ó bá dá irúgbìn tí ó bá jáde bẹ́ẹ̀ ní òní dá lẹ́gbàá gbẹ́gbẹ́ àwọn àti tá àlámú falẹ̀ ìsàlẹ̀mọ́rì yóò ládùn ànímọ̀ ó ní ẹni ọkẹ́kọ̀ọ́ kò sẹ́ni kẹ̀kẹ́ tí wọ́n bí ní àfa ó ń kálukú lọ lé kéwù ni èyí tá a dẹ̀ fẹ́ bùkátà jù ní òmùmọ̀ tí ń bẹ lára rẹ ni pé sí màá rẹ lágbàríkà bí ọ̀lágbàríkà sáyé bọ́ tẹ́wọ́gbà àbáyé ọ̀tẹ́wọ́gbà sáyé tẹ́wọ́gbà ìmọ̀rí àbí ọ̀tẹ́wọ́gbà àbá ní falẹ̀ ìsà àwọn olè kílímì káma owó ọjà yìí nù àbá náà ní ẹni tí wọ́n bá ń pè láàfà kò yẹ kó máa ṣe bí aláìmọ̀kan. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you, Chloe. Drive TV, driving you around the world.